ṣé lóòótọ́ ni ìjọba fi ọwọ́ òsì júwe lé fún olóyè lórí ọ̀rọ̀ yíyan Àwùjalẹ̀ Ìjẹ̀bú? Iléeṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Ògùn tó ń rí sí oyè jíjẹ àti ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ó mà ti wọ́gi lé ìròyìn ẹlẹ́jẹ̀ kan tó máa ń jà káàkiri wípé ìjọba ìpínlẹ̀ Ògùn ó ti fi ọwọ́ òsì júwe lé fún àwọn àgbà oyè mẹ́ta nílùú Ìjẹ̀bú Òde. Èyí wà nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ Ganiyu Hamzat àti alága Ìjẹ̀bú Òde Dára Alébíoṣù tí wọ́n mọ̀ buwọ́lù fún àwọn akọ̀ròyìn ní ọjọ́ Ẹtì Friday. Ṣáájú ni ìròyìn ẹlẹ́jẹ̀ náà ó ní Kákàǹfò ti Ìjẹ̀bú olóyè Abímbọ́lá Òkèńlá, lápò ẹkùn ti Ìjẹ̀bú olóyè Túndé Odúlájà àti Mádàsá ti Ìjẹ̀bú olóyè Lékan Òṣìfẹ̀sọ ó ní ìjọba ti yọ kúrò nínú ìgbìmọ̀ àwọn olóyè ní Ìjẹ̀bú. Ẹ̀wẹ̀, àwọn aláṣẹ ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé irọ́ tó jìnnà sí òtítọ́ ni èyí tí ìjọba kò sì gbé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀. Àtẹ̀jáde náà ó mà tó ṣe àpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ bí èyí tó ní èròǹgbà láti da omi àlàáfíà Ìjẹ̀bú rú lásìkò yìí. Ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé jíjẹ oyè ní ilẹ̀ Ìjẹ̀bú ó mà jẹun tí òfin àti ìlànà wà fún, tí ìlú àti ìjọba tí wọ́n sì ń tẹ̀lé ìlànà náà. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́rú ọ̀sẹ̀ yìí ó ní ìjọba ìpínlẹ̀ Ògùn ó mà ló máa fi àtẹ̀jáde kan síta nínú èyí tí kọmíṣánná fún ọ̀rọ̀ oyè jíjẹ ní ìpínlẹ̀ náà Ganiyu Hamzat ó ti ní kí wọ́n má dáwọ́ ètò nípa yíyan Àwùjalẹ̀ tuntun dúró. Àtẹ̀jáde ìjọba náà sọ pé nítorí àti dènà wàhálà ìnìgbésẹ̀ náà ṣe pàtàkì. Wọ́n ní àwọn ti gba ọ̀pọ̀ ìfisùn lórí ìlànà tó ń lọ lọ́wọ́ náà látọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn tí ọ̀rọ̀ oyè náà kàn. Èyí náà ló fà á tí awuyewuye fi gbòde pé ìjọba Ògùn ó fẹ́ fipá yan Àwùjalẹ̀ tuntun lé àwọn èèyàn lórí kí wọ́n sì fi ẹ̀tọ́ àwọn Fúsẹ̀ngbùwà kí wọ́n fi dùn wọ́n. Wọ́n níròyìn tí wọ́n ń gbé káàkiri pé ìjọba ti rọ àwọn olóyè sànkùsànkù mẹ́ta nípò nípa ọ̀rọ̀ Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú. Wọ́n nírọ́ tó jìnnà sí òótọ́ ni ìròyìn náà. Àdúràgbà Olúwatóyè ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, aburú ò ní ṣe ẹnì kọ̀ọ̀kan wa o.